Hello ẹ̀yin tèmi, ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ nípa máa yìí ni mo fẹ́ sọ, tí wọ́n ń pè ní Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́, tí wọ́n fi sí àhámọ́ láti bí ọdún bíi 6. Adájọ́ sọ pé kó máa lọlé lónìí, wọ́n ti fi sílẹ̀. Wọ́n ní pé kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi sí lẹ́sẹ̀, pé ní kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ṣùgbọ́n bóyá wá jẹ̀bi tọ́jájọ́ fi sílẹ̀ o, tàbí ó jàre o, ó kù Ọlọ́run tó dáa. Ibẹ̀ yẹn kọ́ mo wá ń lọ, ibi tí mi wá ń lọ ni wípé ẹ rí i pé nígbà tó wà nínú ìṣòro, gbogbo àwọn èèyàn tó súnmọ́ wọ́n fi sílẹ̀, wọ́n sá lọ. Ara wọn ní àwọn Nollywood yẹn, àìmọye wọn ló jẹ́ pé wọ́n mọ Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ tí gbogbo wọn sá lọ. Gbogbo wọn sá lọ ni wọ́n gbọn bàtà wọn pẹ́pẹ́pẹ́, wọ́n yàgò. Tí ìṣòro bá dé kò kí ń ṣe òpin ayé fún yàn ni. Nísìnyí báyìí ó ti dé, níbo lẹ fẹ́ fojú sí Ìtẹ́lẹ̀, The Icon àti Kọ́láwọlé Ajéyẹmí, níbo lẹ fẹ́ fojú sí? Tí ìṣòro bá dé, ẹni tẹ́ ti bá jẹ, tẹ́ ti bá mu, kò yẹ kẹ́ ẹ máa díjú tán. Ẹ wà díjú tán, ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọrú ẹni bẹ́ẹ̀ rí. Ẹ máa díjú tán, kò dáa rárá. Ìwà tí ò dáa ni ìwà ìbàjẹ́ ni, kò tiẹ̀ dáa rárá. Kò dáa rárá. Ìṣòro ò dẹ̀ kí ń ṣe òpin ayé fún ẹ̀dá. Ìṣòro ò kí ń ṣe òpin. Tí ìṣòro bá dé, nísìnyí báyìí wọ́n ti fi sílẹ̀, níbo lẹ fẹ́ fi ojú sí? Níbo lẹ máa fi ojú sí? Òun ló ti dé yìí, níbo lẹ fẹ́ fojú sí? Ẹ jẹ́ ká hùwà tó dáa, ẹ jẹ́ ká hùwà tó dáa. Tí ìṣòro bá dé kò kí ń ṣe òpin fún wa, kò kí ń ṣe òpin. Tí ẹni tó bá wà nínú ìṣòro náà ló máa ń kúrò ńbẹ̀. Ìyẹn jẹ́ tèmi o.